Ogunyemi ló ń pè láti Amẹ́ríkà. Lẹ́kan Ogunyemi tó wà l'Amẹ́ríkà àbí? Àwọn kan sọ mi èmi náà ti expect call ẹ. Àwọn kan sọ mi wípé o ti pè mí lánàá, o dẹ̀ pè mí níjẹta àbí? Ṣé Ẹ̀bùn Olóyèdé nìyẹn? Ẹ̀bùn Olóyèdé ló ń sọ̀rọ̀, Ọláìyá Igwe. Bẹ́ẹ̀ ni. Wọ́n lọ sọ pé orí nǹkan kan tó ń bí ẹnu kò fẹ́ sọ fún mi pé kí ló ṣẹlẹ̀ ẹ́ kí nìyẹn? Fara ẹ balẹ̀ má bẹ̀ mímí yẹn ni. Ilé ìpolówó tí ẹ̀yin onítíátà àtiwọ́ àti àwọn àgbàlagbà onítíátà Bello tí ò ní ròmí ẹ̀ Madam Ṣàgẹ̀ Jídé Kòsọ́kọ́. Ẹ̀yin lọ sórí social media ẹni káwa máa dìbò fún Tinubu. Tí iṣẹ́ yìí yẹn tí ò bá pé tó bá ti dìṣẹ́ ìyẹn iṣẹ́ tíátà yẹn tẹ́bí bá ń pa yín jẹ́ ń tọrọ jẹ káàkiri àwọn olóṣèlú bíi Tinubu. Okay. Lẹ́kan, wait. So mo pé èmi ò ń purọ́, I must sincere with you. Mo ń record ẹni o torí ńgbà tí wọ́n ti sọ̀rọ̀ fún mi, èmi náà ti ready ẹ, mo ń record ẹ gangan ni. So ti ẹ gbogbo ọ̀rọ̀ tó ń sọ mo ń gbọ́ dáadáa. Náà dúró ná. Ńgbà tó níṣẹ́ mi ò tó mi jẹ, mo tọrọ owó lọ́wọ́ ẹ. Ọjọ́ wo ni mo wá sí Amẹ́ríkà tó fún mi ní nǹkan? Tí má dágbére fún ẹ pé mo fẹ́ padà s'Ékòó. So máa ń gbé fóònù mi mọ́. Ó yá wá dúró, ìwọ wá ń bú, let me tell kí n bẹ sọ̀rọ̀. Ìwọ wá ń sọ̀rọ̀ sí mi àtàwọn ọ̀gá tèmi pé à ń polówó Tinubu. Jọ tá bá polówó Tinubu kí ló kàn yẹn? So di ẹ, ṣé Àtíkù ní kí n lọ polówó? Ṣé Hausa lè mi? Àwọn Hausa kan wà tán tẹ̀lé Tinubu. Fine. Wọ́n ti rí wípé good aspirant òun ni Tinubu náà ṣe tẹ̀lé. Let me tell you. So àwọn kan náà tún wà. So ń gbọ́ kó gbọ́ idiot kó máa gbọ́. Ìwọ ń sọ̀rọ̀ sáwa, ó ti ya wèrè. Amẹ́ríkà yẹn tí ò bá pay ẹ ó jẹ́ wá sílé kó wá máa ṣiṣẹ́ lé. Ṣé Peter Obi ní kí n lọ tẹ̀lé? Igbo ní kí n tẹ̀lé Hausa. Èmi kọ́là mi ò dẹ̀ kí n ṣe ọmọ àlè Yorùbá. Ọmọ ọkọ ni mí. Ṣó ti yẹ tó bá dẹ̀ ya idiot ṣó mọ̀ pé farabalẹ̀ ṣó mọ̀ wípé àmọ̀ra wa látàbẹ́kúta. Mo mọ bàbá ẹ̀ mo mọ̀ ìyá ẹ̀. Ìgbà tí ìjà ṣẹlẹ̀ láàrin bàbá onígi tó kọ́ ilé upstairs ragbolé tí ìjà ṣẹlẹ̀ láàrin wọn àti dáàdì tó ń parí ẹ̀mí ò kéré jù o lórí ọ̀rọ̀ olóbìnrin dé kò sọ̀rọ̀ olóbìnrin dé ṣọmọ pé ńgbà tó ní kọ́ parẹ́ kí dáàdì ẹ̀ dọ̀bálẹ̀ kan bẹ bàbá fi òrùka sí ẹsẹ̀ tó fi tẹ dáàdì ẹ̀ lórí sọ pé bàbá ẹ̀ ráre kù ní ò ní ṣoríire Amẹ́ríkà tó wáyé ò ní wọ́n máa gbókù ẹ̀ wálé ní èmi lòún lálẹ́ àbí. Okay, o ṣe mo tún máa fẹ́ sọ fún ẹ rèé ṣó ti yẹ part 1 ní gbogbo ètò ṣe ń sọ yìí gbogbo àwọn ẹlẹgbẹ́ tó ń bú wa lórí social media mi ò ní bú ẹnìkan ṣónú wọn á dára fún wọn káwọn máa ṣépè mo kàn fẹ́ mú ẹran tí nǹkan kan ní ṣó mọ wé ìrèké oníbùdó tó bá mọ̀ wé ìrèké oníbùdó tí Akin Ògúngbè fi ṣe fíìmù lọ́dún lọ́hùn wọ́n ṣe bí Bíbélì ni Bíbélì sọ pé ohun gbogbo ló ní ìgbà àti àkókò wọn kọ bẹ́ẹ̀ ní Bíbélì bẹ́ẹ̀ náà ló ṣe wà nú ìwé ìrèké oníbùdó wípé àsìkò èpè àsìkò àdúrà àsìkò èébú tó bá ti tó àsìkò yẹn alágo nú ìwé yẹn pé àsìkò èpè láwa yóò àwa náà ti mọ̀ pásìkò èpè láwa ẹ máa ṣe fún wa pọ̀ gbogbo èpè yín pátápátá báwa ṣe rìn tó àdúrà ló jẹ́ à ń fi rẹ́rìn ni ẹni tí ò ríṣẹ́ ṣe nílùú òyìnbó nú yín gbogbo yín kọ́ lẹ́pọ̀ nú ọ ẹni tí ò ríṣẹ́ ṣe nílùú òyìnbó nú yín òun ló ń sọ̀rọ̀ ṣó ti yẹ yín Tinubu yẹn làwa máa tẹ̀lé Tinubu yẹn dẹ̀ máa wọlé.